ọlọ́jọ́ bí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè o. Cake Zones bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè. Ìyá mi ọlọ́dún bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè o. Cake Zones bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè. Ọdún kò ní dé ká má ṣe rọ́mọ bí lórí àtẹ. Ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó kórè. Àṣeṣe tún ṣe, àṣeṣe tún ṣe, bàbá ṣe yí tán ẹ ṣe mí sí, àṣeṣe tún ṣe. Ọmọ wọn ló tún wá mọ̀ gbọ́ dídùn ẹnu mi. Cake Zones ooo, ọmọ wọn nílùú Òtù nípínlẹ̀ Ọ̀yọ́ wá mọ̀ gbọ́ dídùn ẹnu mi. Ìyá mi má bínú pé àní ọmọ bínú pé mo bọ́ láyé mi wá ń pè ọ́ lóko. Orúkọ là á pè ládéládé, òun là á pè lóyè là ń pè lédùmarè ọba tó dá a sílé ayé. Ọ̀rẹ́ ọjà máa dúpẹ́ o, ọjà máa dúpẹ́ lọ́wọ́ láyé aláwùrà bí ọba lánàá ọba lẹ́nìí. Ọba tó dá ọ sí tìlétìlé tẹ̀bítẹ̀bí tọmọtọmọ tọkọtọkọ. Ọba tó ní ó wà láyé kó wà láyé kó wà lálàáfíà ara. Ọba tó ní kọjọ́ ní tún sójú ẹ̀. Paríparí ọ̀la ìyàgbóyàjú ọkùnrin àjọkẹ́ ayé ní ọba àṣàkẹ́ ọ̀run. Mọ̀rímọ̀rí o, òun ni mọ̀rímọ̀rí àlámàtí mọ̀yàn. Ọba tó mọ̀rí ẹ̀dì Cake Zones tó fi wá gúnrégé. Ìyá mi o, ọ̀rọ̀ gbogbo tó wá pọ̀ lẹ́rìn Ọlọ́run ò ní jẹ́ ó pa ọ́ lẹ́kún. Ọmọ tán ni ọ ní tán, iṣẹ́ rẹ̀ ò ní di iṣẹ́ mọ́ ọ lọ́wọ́. Ọmọ wọn ló tó ilé ọmọ òtún Àyìnlé ọgbọ́n, Àyìnlé àgọ́mọjà ni wọ́n ń kíran bàbá tó bí ń lọ́mọ. Ẹ̀yin lọ́mọ olú òfin bàbá sọ, ìran bàbá tó bí ń lọ́mọ ní wàásán láró òde. Bọ́mọ bá wọ kíjìpá ẹ̀rù àwọ̀dá àndógó nínú ilé bàbá tó bí ń lọ́mọ. Ẹ̀yin lálásàn ńlá tó kárí ẹ̀rù tó kárí ọmọ. Ìlú tí wọ́n ti ń bẹ ní ká tó jẹun nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìlú tó gbàjòjì tó gbó nílé. Ìlú tí wọ́n ti ń fọmú fọ̀tù sígá. Wọ́n pé ọmú kan ni bàbá ńlá bàbá yín ń jọmú ni wọ́n fi ń pé òtú ọmọ alámú kan ni wọ́n ń kí ọ nínú ilé bàbá rẹ̀. Lónìí mi rí bá èmi rí bá lọ́wọ́ àwọn bàbá rẹ̀. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ̀ àtọdún dùnnú ló ti wọ́n ṣe nínú ilé ayé ń bí.